ẹni tẹ́ ń lo ọ̀rọ̀ bàbá Obandoma yìí ẹ stop ẹ̀ àbòsí lẹ̀ ń ṣe ọ̀rọ̀ náà ni ẹ kọ́kọ́ bá ń gbọ́ náà bismillah. àwọn ọmọ mọ́kàsì àwọn ọmọ Darul Ulum ilé kéwu ayé tó wà gbà nísàlẹ̀ kòkò àrọ́sà àlọ́ ẹ̀mí ẹ̀rẹ́ sí. àrọ́sà Allahu wa adama. gbogbo ẹ̀tọ́ ṣe rí rẹ̀ yẹn kó ní àrọ́sà Allahu wa adama. àrọ́sà Allahu wa adama. Darul Ulum ijabatul ulama. àwọn àfa nípìlẹ̀pìlẹ̀ kìí ṣe àfa mọ̀lẹ́kàsí ló ṣiṣẹ́ ń bẹ̀ nìkan àfa àti ẹ̀ṣẹ̀ mọ̀lẹ́kàsí ṣiṣẹ́ ń bẹ̀ bàbá akẹ́lẹ́ aláya ṣiṣẹ́ ń bẹ̀ bàbá wa mẹ́másà wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ bàbá wa nísàlẹ̀ kòtò ọlọ́njájà àlùbáríkà gbogbo ọkọ gbogbo wọn ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo wọn ṣe mọ̀lẹ́kàsí gbogbo àwọn kẹta máa fi da nìdọ́nù tààdì lòlú ẹja sí mi ẹ̀ èmi bá yín dá sínú nǹkan báwọn èmi wá tòlú ni èmi wá bà mí jẹ́ ẹni oṣù wá bà mí jẹ́ lóhùn ní bàtẹ́ni kọ̀ọ̀kan wá jẹ́ bá a ṣe jòkó lónìí ó dùn àbí ó dùn gbogbo agbára wa sọ̀rọ̀ dáadáa àwọn mọ́kàtà ń bẹ Darul Kitab àdàbíyà ń bẹ Darul Kitab mọ̀kọ́dọ̀rọ̀ ń bẹ Darul Kitab babalaba dùnmọ̀ wọ́n bẹ Darul Kitab tí wọ́n tíìkì níbẹ̀ kí ló dé tó wá jẹ́ pé ní ojoojúmọ́ tí a bá ti ń sọ̀rọ̀ Darul Kitab ní àwọn Darul Kitab àwọn àfa àmàlìkàsí nìkan ẹni náà fẹ́ gbogbo orúkọ ẹja mọ̀ sọ báwọn mọ́ ẹja fẹ̀mí dáadáa Ọlọ́run ní túmọ̀ ríkàsí láéláé Ọlọ́run tó ọmọ lálùbáríkà sí àlùbáríkà yìí sẹ̀ wá bá wa tẹnu mi sẹ̀ wá bẹ́yìn náà bá ṣe máa lọ ayé náà nù tuuti wa ta'khudh wa tuuti wọ́n lọ sí ní ká máa lọ ayé náà nù subahana. ìdí mẹ́ta ló jẹ́ kí n fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ yẹn pé ní èmi wá tún lù sí ni èmi ò wá dàlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ò sì wá dàlú. àkọ́kọ́ ìdí tó jẹ́ kí n fẹ́ sọ torí ibi tí mo ti lọ rí fídíò yìí bá ṣe kọ́ tiẹ̀ mọ́ náà ìṣẹ́ni tí wọ́n ara kọ́ tì mẹ́ náà wọ́n sì fowó kọ́mọ́níkà sí. ẹlẹ́ẹ̀kejì òun ni pé ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn alábòsí ń sọ ọ̀rọ̀ títí yìí wá fẹ́ kọ̀ǹfàmù ọ̀rọ̀ yẹn ó wá fẹ́ dàbí pé ọ̀rọ̀ táwọn ọ̀tá ń sọ yẹn àbí ara kan náà ni èmi ò sí tí mo ń sọkọ́ ni pé ọ̀tá Amẹ́ríkà sì nìyẹn o mo sì mọ̀ pé ẹ lè jọ́ ta Amẹ́ríkà sí ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn nídìí ká sọ̀rọ̀ lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni pé nígbà tẹ́ parí ọ̀rọ̀ yẹn ibi tọ́rọ̀ yẹn parí sí ni pé èmi wá tún lù ṣe ni èmi ò wá dàlú gẹ́gẹ́ bẹ́yìn náà ò ṣe wá dàlú bẹ́yìn náà ò ṣe wá dàlú tó wáyé pé ní bọ́rọ̀ yẹn ṣe wá ni pé ní Amẹ́ríkà sì ò wá dàlú bẹ́ẹ̀mẹ̀ náà ò ṣe wá dàlú gbogbo ọ̀rọ̀ tí náà bá ti kún nínú èdè Yorùbá wa yìí ó ti ní kọ́má nǹkan rẹ̀ ti yín o èmi ń sọ opinion mi lórí ọ̀rọ̀ yìí àtèyí táwọn míì tá ń fi yín ṣe evidence náà mo ní inna banu li haqi la narido bina fihi wala nusahiba shaka sonka na yeniwi wa innana nahnu la natili khala kaidin wala talabin mimman nuakhihi lilikulli mirathuhu fil asli min adabin فايرث مركزنا تكري مكرو الاعتراف بآل فضل سنتنا وودع ما هو حق في أهالي ما خان آدم شيخ العلم أياخ من سعيه ما قد قل يبديه وكم سار في إحياء من كبرت آثار من تأليف ومن فيه صبرا يا خادعا إن كان منهجنا يذيك والله ربينا على فيه الحق مر ومن يأتيه يكرهه جل الخلائق أهل الباقي والتيه وقد كفى أهلك أن خالقهم يريدهم إذ ردوا بالأمر يريديه لو كان للحق
tahajuna wa takirahuna falanubali fa inna Allaha muridihi falanubali fa inna Allaha muridihi Allahu yashkuru dhali husina kadamina walau jafahu shayatinu wa bagihi walau jafahu shayatinu wa bagihi mo ní ẹnà Banul Haq gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé wàhálà Amẹ́ríkà sì pọ̀ ń tọ́ fàárẹ̀ o àwa Banul Haq ọmọ òdodo ni wa lánàá rídọ́ bí náà fi ń tọ́ bá ti lè yàtọ̀ sódodo a lè gbà á mara ni o a lè mánéjì ẹ̀ wàlá nà sọ́hí bàṣáka sọ́ǹkà nàyẹ́ ní wíhí a sì lè bá ẹni tó bá ti ládì ọkàn kánà yẹni yìí àwọn kánà yẹni wí mọ̀nà falhakọ̀ gbogbo ẹni tí bá ti ní àdìsọ́kàn tó yàtọ̀ sódodo a lè bá a ṣe wà ìnànà náà hànú ẹ̀rí àwa ẹ̀rí kó ti níta òkìdí inú ìnànà náà hànú lánà àtìlì ká àlàkàìdẹ́n a lè bá àyàn sọ̀rọ̀ lérí ète wàlá kàìdẹ́n wàlá tọ́làbẹ́ mímọ̀ nù áhìhì àbí ká dọ̀rẹ́ èèyàn nítorí pé a fẹ́ lò ó fún nǹkan kan àbí láti gẹ́ẹ̀tì nǹkan kan bó ti rí ìta àbá dọ̀rẹ́ rẹ̀ ọwá lè má bá ń tà wáyé o àwa ò lè ṣe é ní sà àwa ò lè ṣe é ní mà ọ̀rẹ́ àwa ò lè ṣe é ní àbúrò àwa ò lè ṣe é ní ẹ̀gbọ́n àwa ò lè ṣe é ní lílé kó lè mí rọ́ọ̀tùhù fèlè ásìlì mi ní àdàbìn ó kálukú ní máa ní tó jogún nípìnlẹ̀ rẹ̀ nínú ẹ̀kọ́ nínú ṣèṣì fàyírísù marikasi náà ẹ̀ǹkà àrùmákírú ntàwà jogún lọ́dọ̀ Mọ̀lánà Sheikh Adam òun ni pé ntọ́ bá ti lè jẹ́ ntọ́ kan kọ́ a lè mánéjì ẹ̀ nínú ilé ká sọ nǹkan mi níta àbí ká mánéjì ẹ̀ níta ká máa ṣe nǹkan mi nínú ilé a lè ṣe. alẹ́ ti rọ́ọ̀fù bí a lè hákì a lè fọ́dìlì sunnatuna ká sọ pé lágbẹ́já ṣe mí lóore lágbẹ́já ṣe mí láǹfààní sunnatuna sunna ti anu o ní bá bọ́rọ̀ débẹ̀ ní sọ ọmọ pé sunna wa ni wà wádìí òun máa wò wà á kàn fi ahalihi ká sì gbé ẹ̀tọ́ sọ́dọ̀ àwọn tó ní bó ti rí nù níta jogún nù lágbájá mo ṣàǹfààní lọ́dọ̀ rẹ̀ lágbájá ọkọ mi ń kí o lágbájá ó kún mi lọ́wọ́ lágbájá ó ṣe báyìí fún mi máa kánà ádámù mọ bàbá Sheikh Adam wọn ò ṣe ìkà wọn ò ṣe jàmbá Sheikhul Ilmi bàbá tó jẹ́ pé nílẹ̀ Yorùbá yìí bí ìmọ̀ kan ó bá hù àbí yọ́ dàgbà sókè àbí èèyàn rìn lójú ọ̀nà mímọ̀ yọ́ wá sí rírẹ́ mẹ́ yọ́ wá là ń bẹ́ yọ́ wá ríbi kọjá ń bẹ́ sí Adam lọ́tẹ̀lẹ̀ bàbá Sheikh Adam wọn ò wá ṣe jàmbá fẹ́nìkan tó dìbọ́lọ̀ ti sànú wọn tó ayé àkẹ́yìn wọn ò ṣe é fẹ́nìkan rí bí wọ́n bá ṣe rẹ́ ni wọ́n ṣe é fún rí nàkásì mẹ́nsà yìí nínú iṣẹ́ tẹ́ni yẹn ṣe máa máa kọ̀dí kọ́ọ̀là yòbùdí yìí bó tilẹ̀ wò kó kéré mọ́ bí iṣẹ́ ẹni yẹn tilẹ̀ wò kó kéré mọ́ bàbá ò ní sọ pé kéré wọ́n sọ ni wọ́n fi hàn yí. wàkámú nígbà nínú ń jó lérí omi ẹni kéré ẹ̀ wá mélòó la fẹ́ ka nínú ẹ̀yà dípèlé sára fi ihya Imam Kubirati tí bàbá Sheikh Adam wọ́n ṣe ìrìn àjò wọ́n ṣe wàhálà wọ́n ṣiṣẹ́ wọ́n lójú oorun wọ́n nísẹ̀mí nítorí kíni fi ihya Imam Kubirati atharuhum min ta'alifin wa min fihi láti lè yẹ àwọn tó jẹ́ pé ní ara ayé ti bo iṣẹ́ wọn mọ́lẹ̀ ayé ti sin wọn èkú wọn ti sinṣẹ́ wọn àwọn méjì wọn sì ti kú bẹ́ẹ̀ náà ni wọ́n sinṣẹ́ wọn papọ̀ mọ́ wọn. wa min fihi bàbá min ta'alifin wọn kọ́ nínú tíra ẹjọ́ bàbá Sheikh Adam bàbá léèlá bàbá Sheikh Adam kọ́ kalẹ̀ ìwọlọ̀ ọmọ tíra kà á sì ń kà kọ́dà bọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ ń gbà mí níjó lẹ́rí tí mọ́ríkàsì kan ta kókó bàbá léèlá wọ́n wà nú ẹni tó ṣiṣẹ́ ní mọ́ríkàsì nípìnlẹ̀ ọjọ́ ta ló ta kó àfẹnitọ́ bá fẹ́ wí nǹkan míì tí ó lo bàbá léèlá láti fi gbé jáde ìyẹn là nígbà tọ́ra rẹ ni tó fẹ́ lè máa sọ pé ní Sheikh Adam àti bàbá léèlá àwọn ni wọ́n jọ dá mọ́ríkàsì ilẹ̀ wọ́n jọ nẹni hàn ìyẹn là nígbà wọn ò jọ ní bàbá léèlá ẹni ọlọ́run ni wọ́n sì rí sí ọlọ́run wọ́n jẹ́ lára bàbá Sheikh Adam lára ṣe Sheikh Adam níjọ́ Sheikh Adam lọ bá
bàbá ṣe Kamaludin nìgbé ní tí wọ́n torí bàbá ṣe Ádámù wọ́n èyí lò bìrìbìrì nígbà àwọn kí sí bàbá lè la pé ọ̀rẹ́ mi báyìí mo fẹ́ kọ́ wá ràn mí lọ́wọ́ bàbá kọ́ kalẹ̀ sọ́bùràn ọ̀ya bí bàbá ti kọ gbogbo ọ̀rọ̀ àwọn àfa nílé kọ̀ọ̀kan tọkọ ti bàbá tiẹ̀ náà bọ́ọ̀sẹ̀ mórí èwo ni wọ́n kọ́ ń pa Sheikh Ádámù èwo lẹ́yìn kọ́ nípa wọn èwo lẹ́yìn kọ́ ń pa nígbà àǹfààní tẹ́ sí nílé wọn lára iṣẹ́ wọn sabran ní àyà àkàdé àní nǹkan na manhajuna dákun ṣe sùúrù má bínú ìyá àkàdé àní ìwọ ẹlẹ́tàn mọ mọ̀ yàn tán àmẹ́mí ẹ̀ tán yàn ìwọ láàmú bẹ́ẹ̀ àbámúdírù sọ bẹ́ẹ̀ mọ mọ̀ yàn tán àmẹ́mí ẹ̀ tán yàn nǹkan na manhajuna tó bá yẹ pé ní ojú ọ̀nà tiwa yìí ojú ọ̀nà wa yìí yùdíkà pé ká fún ẹlẹ́tọ̀ọ́lẹ́tọ̀ rẹ̀ ká sọ pé lágbájá ṣe báyìí lágbájá ṣe mí lórí báyìí lágbájá tó yẹ pé ìwọ̀n ní bá ní ọlá má bínú o wallahi mo fọlọ́ ń búra rubina ala rubina fi nínú rẹ̀ ni wọ́n ti tọ́ àwa pé ká sọ tí lágbájá ṣe àǹfààní tí lágbájá ṣe oríire tí lágbájá ṣe. alhaqqu murrun òdodo a máa korò wa man ya'tihi yakrahu ẹni tó bá wá fẹ́ sọ òdodo náà wọn ó kórìíra rẹ̀ ta ni jullul khalaiq ìdátọ́ pọ̀ nú èèyàn ó kórìíra ẹni tó bá ń sọ òdodo ahlul baghi àwọn ọlọ́tẹ̀ ó kórìíra olódodo jájọ parapọ̀ ọ̀yá ìwọ máa ṣe báyìí fún mi èmi náà máa ṣe báyìí fún ọ ọba ṣe báyìí fún mi náà ṣe báyìí fún ọ àwọn ọlọ́tẹ̀ ó kórìíra òdodo wàtíhì àwọn oníbàjẹ́ èèyàn ó sì kórìíra òdodo torí ìdí ìbàjẹ́ làwọn ti ń jẹ tẹ́ bá ń sọ òdodo yọmọ ní wọn la wọ́kọ̀dí kàfá àlàákín àmọ́ o olódodo ọmọ bínú ó tó fún olódodo anaka àlíkọ̀ hún ipò ọba tó dá olódodo ọba tó dá gbogbo olódodo ọba tó dá Mọ̀lánà Sheikh Adam ọba tó dá gbogbo ọmọ mẹ́ríkàzì àtẹni tí ń fẹ́ wọn yùrìdí ìmọ̀ ń yọnu sólódodo ìsìrọ̀dù bẹ̀lẹ̀ àmúrí yúrídì nígbà táwọn náà ti lè yọnu sí tọ́lọ́run ọba yọnu sí ọlọ́run ọ̀fẹ́rọ́ ọmọ èèyàn fòótọ́ òdodo lọ́lọ́run fẹ́ irọ́ lèèyàn fẹ́. àwọn àgbà ọláwùmí wọ́n ní ọlọ́run tó ní wá ọ̀fẹ́ káàpùrọ́ mo sọ̀rọ̀ tán níwọ̀n yàn mí lódì aráyé òfò lódòdó nírọ́ ni wọ́n ń fẹ́ àbí. láòká ànàlélẹ̀ hákì tó bá yẹ pé torí òdodo tahajuna ló fi ń bú wa wá tẹ̀kìrá hùnà ló sì fi kórìíra wa falánù báàlì fa iná lọ amórídì àníyà nígbò àmọ́ sọ tọrọ bá tó ní wá làwa ń fẹ́ yọnu ẹ̀ ọlọ́run sì yọnu sódodo èyí tí àbá Professor Hamza sọ yìí ò tí pọ̀ jù téèyàn bá kórìíra òdodo Allahu yashkuru béèyàn bá dúpẹ́ ọlọ́run dúpẹ́ vali hosina ka adamina ọlọ́run dúpẹ́ fún bàbá gbogbo olóore bàbá ṣe Ádámù sì tó ní sample tá a bá ń sọ̀rọ̀ olóore wàlá ó jáfa ó ṣàyà àti inú wà báàgì wàlá ó jáfa ó ṣàyà àti inú wà báàgì kódà kó jẹ́ pé àwọn pàpàlági èèyàn wọ́n kórìíra òdodo ọba tó ní òótọ́ kò kórìíra òótọ́ òdodo ọlọ́run fẹ́ kí gbogbo onírọ́ máa wá kí wọ́n máa fa fẹ́nà gún olóòótọ́ kò lè di olóòótọ́ lọ́wọ́ àti má débi tí ó dé kọ́dà ọkùnrin tí ò kéwú àmọ́ tó ka ọgbọ́n erí ó ní bí rọ́bà ti lọ lógún ọdún ìjọ kan ṣoṣo lóòótọ́ bá rẹ̀ mú irọ́ látàǹpàkò arọ́bótò rẹ̀ tún wá ní irọ́ látàǹpàkò tí èèwà lẹ̀ ṣùgbọ́n máa lọrin wa náà ni ìlú Ìlọrin náà ló ti kọrin báwa tún lè lo kéwú ẹjá lóyún náà inna lamina ash-shi'ri la hikmatan ọgbọ́n bẹ́ẹ̀ ní orin gbogbo ẹ̀yin tẹ́ ń lo ọ̀rọ̀ àbáwọ̀ ń dóma ẹ̀ má lò mọ́ ntọ́fà tí mẹ́ríkàzì táwa ò fi rárá gbà á sí àwì tó bá ti jẹ́ pé òótọ́ o ẹ má lò mọ́ ẹ kásẹ̀ ńlẹ̀ ẹ kásẹ̀ kalẹ̀ àti rí pé ẹ kásẹ̀ kan lẹ̀ àti rí afẹ́fẹ́ ti fẹ́ àti rí bòrò adìẹ ẹ kásẹ̀ kalẹ̀ ẹ kásẹ̀ lẹ̀ ọ̀rọ̀ kò sọ̀rọ̀ ńbẹ ọ̀rọ̀ òun ò ṣeé lò gbogbo apáta iṣẹ́ wa ò ní dànù bàbá Sheikh Adam ọlọ́ba àṣàlékùn kẹwọn
bàbá mùdírù mẹ́ríkà bá ṣàlékún kan lọ́wọ́ wọn àwọn nu ọlọ́run bàbá wo bandoma ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa yín kó bá wa ṣàlékún dáadáa yín kó bá wa ṣàlékún dáadáa yín ẹ̀yin nu ọlọ́run gbogbo ẹni tóun náà wá ń kún tọmọ òótọ́ àmọ́ tó bẹ̀rẹ̀ sí mú irọ́ tó fẹ́ sọ òdodo àbí tó fẹ́ sọ òdodo di irọ́ òun náà nu ọlọ́run èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi nu ọlọ́run ìwọ tó ń gbọ́ mi ìwọ nu ọlọ́run gbogbo ẹni tí ó ṣe prógámù yìí ìwọ nu ọlọ́run níparí lérí ìrìn àjò làwọn àbí mi ti máa sọ ilé ike wa ti bá dé limited la fẹ́ ṣe àwọn round beam yẹn àti mádókè 16mm I need the 2 ton bàbá àbí ni wá ti fún wa ní 1 ton that is 1 million plus I need the 12mm 1.5 ton a sì need the 8mm 1 ton bẹ́ẹ̀ la need the òkúta sìmẹ́ǹtì iyẹ̀pẹ̀ ìtọ́lọ́ bá ní kí wọ́n ní òní tọ́wọ́ bá ní kápá àti ara gbogbo ẹ̀ nítorí bá ní ṣe àkáǹtì wa nù ọlọ́run sàkálùkù wa lẹ́sàn-án rẹ̀ wassalamu alaikum warahmatullahi wabarakatuh kò sì rántí pé kò sí iye tó kéré kódà 200 naira kò kéré ó dínkù nínú táwọn wà ní kò lékún báyìí àtúnpàdé láìpẹ́ ọlọ́mọ sí ilé àsọmọ salamu alaikum.